ó ti ṣẹlẹ̀. US begins visa ban on religion freedom violators in Nigeria. Ó ló gbọ́ yẹn. US begins visa ban on religious freedom violators in Nigeria. The United States has begun enforcing a new visa restriction policy aimed at individuals accused of violating religious freedom in Nigeria. According to Mark Walker, the U.S. principal advisor for global religious freedom. It forms part of broader U.S. action in response to what officials described as atrocities and violence against Christians in Nigeria and globally. The resolution specifically named the Miyetti Allah Cattle Breeders Association of Nigeria and Miyetti Allah Kota as entire entities of concern. He added a strong warning. If you engage in persecution, you are not welcome in America. The United States is safer when we keep those responsible for religious persecution from entering our homeland. In February, U.S. lawmakers also proposed sanction against Rabiu Kankaso, former governor of Kano State, alleging his complicity in religious freedom violation. Rabiu Kankaso to ṣe kíni? He decamped to the ADC now. How many days ago? And that is one of the presidential candidates in ADC. Nigeria, jaga, oletike. Ṣó fẹ́ gbọ́? Ó ti dojú ẹ̀. Tí ẹ bá rí ohun tí mo rí nínú fídíò tí mo fẹ́ gbé fún yín. Tí ẹ bá gbọ́ ohun tí mo gbọ́, wàá mọ situation Nigeria bí tó dúró dé. Àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn Nigeria military àti government àti àwọn terrorists ó ti tú nínú fídíò yìí. Tẹ̀lé mi kó wá gbọ́ dẹ́ndẹ́. Kó mọ bó ṣe ń lọ gangan. Ìdí gan tí Nigeria government tí wọ́n tó jẹ́ wípé àwọn Nigeria general army wa tí wọ́n fi lè attack àwọn terrorists àti oríṣiríṣi. Wá gbọ́. Repenters are former Boko Haram. So all these people here, they were Boko Haram. They killed a lot of people. But they went into rehabilitation. Now I want to ask these old Boko Haram, but now repenters, some questions. When the 14 Boko Haram, the suka repenters, suka switching, suka dawo suna taimakawa vigilantes, civilian JTF suke fighting da su, shine ke son yayi. Was it because of money or Saboda kudi ko saboda poverty? Okay, they say they don't have this answer. They don't want. Shima yace, don't worry. Shima yace, if there is any answer, if you don't refuse to answer, just say you don't have answer. Yeah, that's okay. You can refuse to answer also. Boko Haram, they are killing people. So what's the reason they're killing people? Because of the money, or because of the religion, or because of... So you killed, normal people around Maiduguri and in the bush. Ajeji, they're killing Maiduguri, only in the bush. Only in the bush. What was your age when you started? Shekaran kanawa ka fara fada da su? Shekara na goma. 10 years. 10 years, starting with the gun. Yes. And the elders, they forced you to kill. Manyan da suka dinga sa ku kuna kashewa. Manyan ne suna nema kuma. Yes, the elders they give them instruction to kill. Wow. Yeah. So this guy, he killed more than 100 people. Yeah. And now he's hopefully on the right path. You needed to burn villages? You even needed to kill children and women like everyone, right? That's how it is. Yes. No, they say the big one, they are married. If they capture the ladies, they can't kill the ladies. Okay. They are married them. Let me narrate in the house. In Ankama Mata, yes, they are married. If they catch the women, so they are spraying. They are married women because they doesn't have plenty women in the place. No. So that they doesn't kill women. If they carry women, they marry her. So they can't kill it. And the small kid, they can't rape it because they never reach that age.
Okay. You understand? Look at this. Who would have thought that I could just go here and meet these former Boko Haram and without killing me now? So with these former Boko Haram or still Boko Haram, who knows? That they see, you know you, me, I don't know you, I know they tell you. You understand? Yeah. Because in say you are a news person, Yeah. and he can't tell you his story because just like that he doesn't know you. No, he doesn't know I where you understand. come from. Yeah, He yeah, can. Yeah, no problem, no problem. When they are killing people out in the bush, I mean, why do they also kill other Muslims? Me yasa mutane suke kashe musulmai irin Boko Haram? Me yasa suke kashe musulmai a jeji tunda sun ce wancan musulmai ne? A yanzu a cikin wasu. So as a Boko Haram, how many people did you kill, you think? Ka taba kashe mutum nawa a Boko Haram? No, you're not answering. You're not answering. If this man say he killed like 100 people, 100 people. that's why he want to know. Yeah. I'm thinking about now when you see a white person like me now, because when you see a white person like me now, because you were indoctrinated to hate me, you were indoctrinated to kill me, you should kill all Westerns, right? How do you feel when you see me now? Do you feel the same, like is he bad, is he evil, or how is it? Da kuka gan farin mutum ya zo wurinku da lokacin da Boko Haram suna je. He said they are very comfortable with you. They don't have like anything in their mind. Oh, okay. I hope that, and not 2 minutes later, they will kill me out here. No, just he's joking. I'm joking. Just when I'm standing here, joking, thinking I'm okay, there comes this man from the side with something hidden inside his jacket, approach. Talking about Operation Safe Corridor. So many people have asked that question, why do we need to rehabilitate criminals? They all should be killed. Because they kill people. Well, that may make sense. But even in the Bible, we heard about the prodigal son. If there was not that window for the man to come back, would he have come back? So the point is that these are Nigerians, mostly. And it's important for us to give them that window to repent if they want to, rather than pushing them to the extreme to say, okay, it's either we kill you or you continue with the adventure. I think it's important for us to make people understand, especially in the National Assembly, because as we speak now, everything about safe corridor is being driven by defense headquarters. Bola Ahmed Tinubu, kí ló ń ṣẹlẹ̀ gangan bàbá Pibad? Torọ́rọ̀ yóò fẹ́ yé everybody mọ́. Àwádìí tí ń rí bó ṣe ń lọ wípé ẹ̀mí yóò gbé kinní yìí o, àdẹ̀sọ o. Gbogbo ọmọ kóòtù ajíire, gbogbo ọmọ ìran mi. Ní 2023, tí gbogbo àwa Yorùbá Nation sọ wípé bàbá ẹ má lọ ọbẹ̀, ẹ kọ́kọ́ wá jẹ president inú Yorùbá Nation. Ẹ ti yìn because nǹkan tẹ́ ẹ go through lọ́wọ́lọ́wọ́ àmọ́ ẹ máa pass through ẹ̀. Wọn ò ní jẹ́ kẹrí ṣe. Àwa mọ̀ pé kò sí ọmọ ìran wa, ọmọ ìran kóòtù, ọmọ ìran Yorùbá tí Ọlọ́run ò fún ní ọgbọ́n ìmọ̀ àti òye. Tẹ́ fi lè to ìlú gbogbo kan tó bàjẹ́ tẹ́ lè ṣe one or two things. Ṣùgbọ́n wọn ò ní jẹ́ ká ẹ ṣe Fúlàní ti ajá kí Nàìjíríà. Bàbá speak out. Àwa mọ̀ wípé ẹ̀ láṣẹ nu Nàìjíríà. Ẹ̀ láṣẹ àmọ́ àwọn tó ń pàṣẹ Fúlàní Caliphate ló ń pàṣẹ Nàìjíríà. Ìdí nìyẹn fídíò kan wà tí mo ti gbé jáde ìwọ tó bá constant lórí fídíò mi. Tí ìkan lára àwọn gallant soldier wa sọ wípé ẹ bèrè lọ́wọ́ gbogbo army general Nigeria, all of them are afraid to do what? Láti attack terrorists because President Bola Ahmed Tinubu ọlẹ give àṣẹ ẹ command pé any terrorist tó bá ti site àbí kíní kan ẹ waste wọn dànù. Ṣùgbọ́n àwọn army general wa wọ́n náà bẹ̀rù àṣẹ yín wọ́n mú. There is àṣẹ command èèyàn kan tó ju titi yín lọ ìyẹn náà obey wọn bí army general Nigeria kí order soldier kí wọ́n ṣe kíni kí wọ́n kọjú sí terrorist. Ṣé rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ fídíò tẹ́ rí online tí àwọn army sọ wípé àwọn wọ́n lọ attack àwọn terrorist wọ́n lọ ṣe gbé wọ́n lọ ṣàwọ ìsọ́láyò.
wọ́n kàn ń waste ẹ̀mí àwọn gallant soldier wa ni. Gbogbo àwọn army general Nigeria ni wọ́n wà under command àwọn Fulani Caliphate. Wọ́n bí wọn re. Má lọ fọ́ tó bá rí fídíò wọn online. Tó sọ don't wait for anything when you come across terrorists. Dikini kan dem pa wọ́n ìrọ̀nà pa. Ṣé o lè ka iye àwọn original gallant soldier wa tó ti ṣe fídíò tó sọ wípé ti fẹ́ pa wọ́n tán? Terrorists in Nigeria ló ń pa àwọn gallant soldier wa. Baba Tinubu, why are you wasting their lives? Torí ẹ̀yin ló dé kùtẹ́ dẹ̀ ń waste life wọn sìn. Ọ̀rọ̀ yóò fẹ́ yé wa mọ́, you are doing nothing about insecurity and Nigeria economic. Ìgbà tá ẹ lọ sí Chatham House ní 2023, ẹlẹ́yin lẹ máa gbá economy mú. Ẹni Shettima ló máa wà in charge of security àti economic àti security gbogbo ẹ ti dojú bolẹ̀ pérégede. A dẹ̀ ti fún yín ní idea títí a ní ká ẹ sọ. Ó dẹ̀ pé bàbá Tinubu láṣẹ lẹ́nu lóòótọ́ lè command jákì Nàìjíríà o bóyá fáwa mẹ̀kúnnù. Tẹ́ bá sọ pé kó lọ gbé irú èmi ìbá ìsìn lọ́wọ́ kan ni gbogbo àwọn mẹ̀kúnnù pátápátá tá bá dìde any original Nigeria citizen tó bá sọ nǹkan tó yẹ ká sọ concerning our Nigeria government. Ẹ máa ní kán lọ gbé wa, ẹni kán tì wá mọ́lé, ẹni kán fìyà jẹ wá, ẹ̀yin dẹ̀rẹ́ lè pàṣẹ. Ẹ lè command ìyà fún àwa Nigeria citizen innocent one tí wọ́n fìyà jẹ wá tó ń ná wá lẹ́gbàá tá ń complain. Ẹni kí ló dé tá ṣe complain? Ṣùgbọ́n ẹ lè command àṣẹ yín òdòdó terrorist tó ń pa Nigeria citizen under your government. Kẹ́ ẹ sọ fún wọn pé enough is enough. Àṣẹ yín wọn àwọn army general Nigeria wọn ò obey yín. Àṣẹ yín ò múlẹ̀. Kí wá là ń bá kiri? Tá bá wá sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ one Nigeria. It's just a scam, it's a fraud. Ẹ̀yin náà ti rí gbogbo ẹ̀ sìn. Ẹ ti rí gbogbo nǹkan tó ṣókùnkùn sí yín tẹ́lẹ̀ tẹ́ ẹ mọ̀. Ìgbà tẹ́ ti débẹ̀ sìn ẹ ti mọ̀ ju everybody wá lọ. Ẹ voice out. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Baba Tinubu, this is a slap on your face. Yes, àsìkò lára àwọn ọmọ Yorùbá. Do the needful. Ẹ fa gbùrù kí gbùrù kó ṣe kíni. Kó fa gbó kí gbogbo ẹ dojúrú ká mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Americans wọ́n náà fẹ́ sanction gbogbo àwọn terrorist financier. Gbogbo àwọn tó ń bá wọn ṣe tó gbogbo leaders wọn. Wọ́n á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Miyetti Allah, cattle breeder. Títí dọ́dọ̀ Miyetti Allah dọ́dọ̀ Kwankwaso, Rabiu. The same Kankaso tó ṣe di camp lẹ́nu ọjọ́ mẹ́ta sí ADC ṣé ti rí. Tó bá sọ wípé APC ẹgbẹ́kẹ́gbẹ́ ṣé ADC ni òun ṣe gbẹ́kẹ́gbẹ́ ṣé Labour Party ni òun ṣe gbẹ́kẹ́gbẹ́ party wo lórí tó wà òkè inú Nàìjíríà tí òun ṣe wípé gbogbo candidate tó wà ńbẹ̀ àǹfààní ara wọn ni gbogbo wọn lọ ń jà fún. Ẹ wo nǹkan tó ṣe protest INEC tí wọ́n ṣe INEC reform àbí kí náà fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ní Àbújá. Kí lórí tán ṣe bẹ́ẹ̀? ADC ló ń campaign. Orí àwọn òbí Kwankwaso, orí bọ̀bọ̀ kí lorúkọ Dino Melaye àkó gbogbo wọn, orí gbogbo wọn bẹ̀. Wọ́n campaign ni. Look at every one of them there. Gbogbo political party Nigeria. Èwo lẹ́rọ ipò bẹ́tà ara wọn bẹ̀. Ikọ̀ ògbé kan bí òwú jàgó ó lè ní gbogbo wọn from A to Z. Èwo nínú wọn ló rò wípé tó bá wọ́n ní opportunity to become president. A rí ìkọ̀kọ̀ ṣe. It is not. No, none of them ló lè ṣe kankan. Ṣé ti rí tí Nàìjíríà ò bá ti pín? Ṣé rí ìyà tá ń jẹ every year wọ́n máa renew ẹ̀ bá ṣe máa bá yí from generation to generation to generation to generation. And the only thing tí bàbá Tinubu tẹ lè ṣe fún Nigeria citizen kì í ṣe ìran Yorùbá nìkan, especially the Southerner. Tẹ́ lè gbà wá kúrò nínú ìgbèkùn àwọn Northerner Fulani Caliphate. Ó ní kẹ́ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. Bóyá ẹ kọ́kọ́ máa fi ṣe regional ní kẹ́ pín ní regional. Káti ẹ̀ tí bìkan káti bí pẹlẹbẹ káti bìkan bẹ̀rẹ̀ because ogun tó ń jà yìí ṣé ó dìgbà tó bá pa gbogbo Nàìjíríà sí tán. Pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san pa fún yín bàbá Tinubu pa fún yín. Àwa wí ẹ fagídí ẹbí ìgbà téèyàn fagídí rárẹ ẹ ti fagídí rárẹ bàbá ẹ do the needful jàre tí ibẹ̀ yẹn ò bá dé ṣeéṣe ẹ voice out kẹjẹ ká mọ̀ gbogbo àṣírí tó wà ńbẹ̀ because ẹ lè command anything. Command yín orí àwa mẹ̀kúnnù Nàìjíríà ló wà fún ẹ lè command anything. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Gbogbo ọmọ Yorùbá tẹ́ ẹ pè mí tẹ́ fi voice notice ránṣẹ́ tẹ́ ṣoríṣiríṣi mo jíṣẹ́ yín o kí n tó wá sọ̀rọ̀ lé ẹ tẹ̀lé mi wá wo fídíò. Mo ti ìjà àwọn tó wà láàrin wa àti Sunday Igboho ni mo yanjú lé mi yẹn tí ó lè gbọdọ̀ sí nǹkan mọ́. Ìgbòho tó ń wò yẹn dáadáa ni dáadáa tí kì í ṣe ẹ̀fẹ́ ẹ̀ lè máa ìdọ̀tí ara ẹ̀ ní gbogbo ẹ̀ tó máa ìdọ̀tí ara ẹ̀. So tí ọ̀rọ̀ bá láàrin yín tí ọ̀dẹ̀ tí ó wọ́n náà kọ́ máa mi ní ọ́
so mi gbọ́dọ̀ Ìgbòho lẹ̀ kí wọ́n ní so ní ìsìn ìgbò tí bá Ìgbòho sọ̀rọ̀ ìwọ náà dẹ̀ máa sọ̀rọ̀ láìfì sí wípé kí Ìgbòho kó fi yá mi orúkọ màmí yọ so Ìgbòho dẹ̀ ti gbà lórí pé èèyàn nìyẹn so ìyẹn ni mo fi pè ọ wá bí so máa dọ̀rẹ̀ tí bá Ìgbòho sọ̀rọ̀ yẹ kí gbogbo ayé tó mọ ìtọ́nà ká náà máa padà pé ọtí kan pátápátá kò sí nǹkan kan mọ́ Ìgbòho àwọn ìgbà àti ọwọ́ àtẹ̀jọ lọ lé Ìgbòho náà á lọ kí. ẹ̀yin alára wa àwọn bá mi tó ní àwa lélẹ̀ yìí so ẹ̀mú ilé ẹ̀mú yín ti lágbẹ̀dẹ wọn ò lè bá nǹkan tì so wọ́n ti pè mí wọ́n dẹ̀ ní pé gbogbo ọ̀rọ̀ yìí kí n jẹ́ kó darí odò kó lọ mú mi and then lórúkọ wọn mo fẹ́ fi àsìkò yìí bẹ àbáwá Sunday Ìgbòho pé kán má bínú lórúkọ bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn ẹ má bínú ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́ ẹṣẹ́ gan-an. ẹ jáde wo bí títí ń pariwo pé Oríyọmí ti tẹ wó yìí ẹ sáré gbọ́ ẹ sáré wò ẹ sáré wò. 600,000 láti. ẹ mọ̀ gbọ́. ẹ ṣe 600,000 sí mi. Oríyọmí ló tẹ wó yìí o Oríyọmí ló tẹ wó fún un. Aláàjì kílẹ̀ lẹ́ ń jẹ́ Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ òfò kí náà kọ síbi gan Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ òṣì ẹ̀yin tẹ́kọ̀ kínní Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ ranù Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ àkóbá àdábá Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ òfò àtàdánù Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ ìranù àbí ọmọ ọlọ́pọ̀ òṣì kí lẹ́lẹ́ ń jẹ́ náà bàbá ẹ wá ń bí tẹ́ ìfàdúgbò ara ṣẹ̀ sí kiri ayé ṣojú yín ò fẹ́ bó ṣé wọn máa bá wa ṣe yín Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ òṣì ṣé òṣì ò máa bá yín jà Mr. Adébísí àbí kí lẹ́lẹ́ ń jẹ́ ṣé kìí ṣe pé nǹkan fẹ́ rọ́ọ̀lù yín ẹ wà náà kí ló ń ṣẹlẹ̀ Aláàjì ọmọ ọlọ́pọ̀ òfò Adébísí ọmọ ọlọ́pọ̀ òṣì ẹ wà lára àwọn tó ń lo funny thinker against everybody nìbàdàn abẹ́rẹ́ ipá àwọn èèyàn ń ṣe findings ni ṣe rí tá bá tún gbọ́ ọ̀rọ̀ yín tá bá tún gbóhùn lẹ́nu yín lórí ọ̀rọ̀ kan tó wà lẹ̀ láàrin funny thinker Babaládò àti Ìgbòho ẹ fẹ́ ṣẹ̀sìn Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ òfò ẹ fẹ́ ṣẹlẹ́yàmọ́lẹ́yàmọ́ ẹ fẹ́ tí ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ ṣẹ̀sìn ayérayé àbí kára pa yín ni ibo kí ni mo ti ẹ̀ sọ ibo lẹ́wà bíbò gbogbo ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ọmọ àlè olórí burúkú tó fi wàjọ Adébísí ọmọ ọlọ́pọ̀ òfò ó ní mẹ́ńtọ̀ òun ni Adébísí ọmọ ọlọ́pọ̀ òṣì ó ní àwọn tó kù fóun ní bàbá nìyẹn ẹ wẹ́nu lẹ́kẹ́ wẹ́nu ọkọ̀ Adébísí rádaràdà Aláàjì Adébísí ọmọ ọlọ́pọ̀ ìranù ẹ wá bọ́ síta ẹ wá ń hùwà bẹni wípé èèyàn rẹ̀ kan nìyí ṣáàrà ò fẹ́ pa yín ṣé àrà ò fẹ́ bá wa pa yín dànù ẹ wà lára àwọn tó lo funny thinker against gbogbo àwọn tó ń díje gómìnà ní Ìbàdàn náà àti gbogbo àwọn tí funny thinker ń ṣiṣẹ́ fún ó dẹ̀ tún ti sọ lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀ wípé ẹ̀yin lẹ ẹ wà ẹ̀yin mẹ́ńtọ̀ lẹ jẹ́ fóun ẹ wà òkè tí ẹ bá tún pe fóònù Ìgbòho àrà pa yín òkè all well and good gẹ́gẹ́ bí fídíò yìí ẹlẹ́ẹ̀ ti gbé ọmọ àlè tẹ bí tẹ mẹ́ńtọ̀ olórí burúkú ọmọ òfò tó lóun jẹ́ funny thinker ẹlẹ́ẹ̀ ti gbé lọ sọ́dọ̀ Chief Ìgbòho àbí lórí fóònù Ìgbòho dẹ̀ sọ fún yín pé òun ti forgive ẹ why not kò ṣe Ìgbòho ṣó ṣe Ìgbòho ni tí ẹ wá lákọ̀ọ́kọ́ ná ọmọ àlè gbogbo ọmọ ìran Yorùbá ẹ̀yin ò gbọ́dọ̀ fi wájọ́ ọmọ àlè yìí o gọ́ọ̀dì àwọn òbí tó bí funny thinker ẹni ègbé ni yín ṣá ẹ̀rọ ọmọ bí kẹ́ ẹ wálé ayé kẹ́ ẹ ya àgàn kọ́ máa fi àgàn bu yín lọ́mọ wípé ẹ bímọ ẹ wálé ayé asán ó bẹ́tà ju ọmọ tẹ́ ẹ bí. wá ń bí ló bukú kí ló dé ṣe bó lóò kì í bẹ̀rù ni ṣe bó níwò kì í bẹ̀rù ikú ṣé ẹ̀rù ti ń bà ẹ́ ni Ìgbòho halẹ̀ mọ́ ẹ kò ní kọ́ lọ gbé wá kò ní kọ́ lé ẹ àwọn tó ń ṣiṣẹ́ fún mo ti sọ fún ẹ lọ wo àwọn fídíò mi sẹ́yìn àwọn tó gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ àwọn náà máa rán àwọn bọ́ìsì wọn kan wá pa ẹ́ wọ́n máa waste ẹ̀mí ẹ̀ dànù torí pé o ti fẹnu ara ẹ̀ sọ́nà láì wípé you are a sacrifice lórí ọ̀rọ̀ tó wà lẹ́ oníkókú lọ kárùn lọ ni ẹ́ kò sí ìkọ̀kọ̀ gbogbo eléyìí tí Adébísí ń bẹ́ẹ̀ ṣe yìí ẹjọ́ ń ṣe èrè papọ̀ ni ẹjọ́ wà òkè
olóòkì ń bẹ̀rù oní tó bá dìbè ní kókọ̀la kó o lọ bẹṣi Sunday Igboho kíkú pa ẹ́ kí ló sì ń dúró ṣe láyé ṣé kò yẹ kó ti sokùn mọ́ ara ẹ lọ́rùn kó fi rẹ̀ sọ̀kò sínú ọ̀sà kó fi rẹ̀ ṣọmọ ẹja lóore àbí kó gbé májèlé jẹ́ kó kú pi torí kò sẹ́nibọ̀dì lọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá wọ́n ti write ẹ off ó sì láyé mọ́ ó ti lọ dìndìn. Ìgbà tó o bá sọ online Alhaji Adébísí ọlọ́pọ̀ òfò ọlọ́pọ̀ òṣì ọlọ́pọ̀ ìyà ìgbà tó mọ òfò tẹ́ mẹ́ńtọ̀ tó bẹ̀rẹ̀ sí ní kígi bojú olóore tó ń bú ẹni tí ò ran tí ò dá sí tí ò ṣe tó bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè inú yín dùn gbà yẹn o ẹ tilẹ̀kùn ẹ wà kọ́nà ẹ sọ go ahead má gbà fún ọ má ṣe o torí information dọ́dọ̀ wa ẹ wà lára àwọn ẹ̀pọ̀ àwọn kan yìí wà lábúrọ̀dù bí inú ẹ dùn wípé iṣẹ́ ẹ dùn àwọn nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó wá fẹ́ yíwọ́ fún ọmọ àlè tó bí tó mẹ́tọ̀ sìn ó wá gbé bọ̀ ń ta ẹ ó ti bẹ Ìgbòho how dare you Alhaji Adébísí ọlọ́pọ̀ òfò kẹ́lẹ̀ mọ̀ àwọn èèyàn ti gbé information yín ṣápálì wá lórí tébù mi ṣe rí fídíò ilé mo fi wọ́ọ̀nù yín láyé yín tẹ́ fi máa jáde láyé tá a bá tún gbọ́ wípé lọ pé Ìgbòho abẹ́fẹ́ gbé fọ́nìtì kàbó ló bukú tẹ́ ẹ mẹ́tọ̀ ẹ ń lọ kí ni mo ti ẹ̀ ń sọ gbogbo ọmọ Yorùbá both home and abroad ẹ pè mí ẹ fẹ̀hónú hàn ẹ mọ ohun tẹ́ fi rán mi lọ sọ́dọ̀ Chief Igboho ẹ̀yin ọmọ Ìbàdàn ajorosùn olóríire tó wà bẹ́ẹ̀ ọmọ Ìbàdàn tẹ́ pè mí tẹ́ tún fi voice note sílẹ̀ pé láyé ẹ gbọ́dọ̀ rí fọ́nìtì àti bàbá aládòmọ́ ní sàkánì bàbá Ìgbòho àbí nínú ilé wọn kódà Adébísí ọlọ́pọ̀ òfò yìí wọ́n ní ẹ gbọ́dọ̀ rí ẹsẹ̀ Adébísí ọlọ́pọ̀ òfò àti fọ́nì ọmọ àlè wọn ò gbọ́dọ̀ rí wọn nínú kọ́pàdì Ìgbòho gbogbo bẹ́ẹ̀ ṣe rán mi gbogbo ẹ̀ ni mo fi jíṣẹ́ fún wọn gbogbo voice note tẹ́ sẹ́ndì sí mi gbogbo ẹ̀ ni mo forward sí wọn. ẹ ti wá lọ pé Ìgbòho lórí fóònù Chief Igboho láwọn ti gbọ́ bí good leader ṣe ń ṣe nìyẹn ká ẹ lè mọ̀ wípé Ìgbòho ní ìkọ̀kọ́ ṣe pẹ̀lú fọ́nìtìkà ó kéré ó bíntín ó tánṣó ṣe bí ọmọ àlè tẹ́ mẹ́tọ̀ ó ní òun fẹ́ fi Ìgbòho trending ni òun fẹ́ fi ṣèṣì cloud kí wá ní kí ló tún kù bẹ̀lẹ̀ tàṣẹ́ gan-an pàápàá wá ọmọ òfò tó ń tẹ̀lé tó ní mẹ́tọ̀ ọ̀yà ṣèbí Monday Igboho ọ̀rà ló ń bú gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ bá mi ṣàlàyé bí comment section ṣèbí Monday Igboho ọ̀rà ló fẹ́ wá pa ẹ́ nínú ilé olóòlè bẹ Monday Igboho ọ̀rà jọ ọ̀gá tèmi bàbá tèmi pàdí tèmi èèyàn tèmi jùjùjù Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà owó bàbá dámi owó bàbá Yọ̀mídé wọn kì í jẹ́ Monday Sunday làwọn ń jẹ́ Ìgbòho ìwọ́dẹ̀rẹ̀ ó rí fásì sí Monday Sunday yàtọ̀ sí Monday ó tún máa tẹ̀síwájú òní Monday Ìgbòho òní Monday Ìgbòho ọ̀rà Ìgbòho ni Chief Sunday Adéyẹmọ ń jẹ́ ibo ló ti papọ̀ mọ́ra wọn kí ló fa ìdọ̀bálẹ̀ orí burúkú ṣó fẹ́ fògùn dọ̀bálẹ̀ fún online ni bó tiẹ̀ fògùn dọ̀bálẹ̀ fún jù bẹ́ẹ̀ lọ àṣà tí ò nìkan òfúùtù fẹ́ tẹ̀. now Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà gbogbo ọmọ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí yín tí mo deliver kí àwọn ọmọ Yorùbá tó fi iṣẹ́ rán mi sí yín kọ́ lè mọ̀ wípé mo jíṣẹ́ yín mo ti sọ fún yín àwọn ọmọ Yorùbá especially àwọn ọmọ Ìbàdàn wọ́n ní tí èèyàn ọmọ Ìbàdàn kẹ́ lè mọ̀ wípé bí ọ̀rọ̀ ṣe ń lọ nìyẹn pé tí wọ́n bá fẹ́ yẹpẹrẹ èèyàn tó fẹ́ yẹ̀yẹ́ èèyàn ní Ìbàdàn wọ́n ní bí ọmọ àlè yìí fọ́nìtìkà bó ṣe ṣe sí Chief Igboho wọ́n ní bí ẹ ṣe máa ń ṣe nìyẹn gbogbo àwọn olóríire ọmọ Ìbàdàn àti gbogbo àwa tó kù tá jẹ́ olólùfẹ́ yín labroad gbogbo wa wá fẹnu kò àwa sọ wípé Chief Igboho ìjọkíjọ tá a bá rí fọ́nìtìkà àti bàbá ládò nínú kọ́pàǹdì yín àbáwárí tẹ wá kí wọn tẹ ń sá àwọn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún àwọn tó bá ti bojú yín jẹ́ tí gbogbo wa bọ́ síta tá wá gbèjà yín táwọn kan wá gbé wọn wá bá yín tẹ wá rí wọn ẹ wá ń dín kìnnìkan wọn ní ká sọ fún yín pé látọjọ́ yẹn adẹ̀yìn o kò sọ́jọ́ tẹ́nibọ̀dì máa wá fún yín online tí anybody wá máa sọ̀rọ̀ èmi personally máa dúró di mídíà tó fẹ́ gbèjà ó ti ń pọ̀ jù ní ìwòsí ti ń pọ̀ jù ní Chief Igboho rí léṣe ìran Yorùbá kí ló dé tó máa bójú yín jẹ́ ibo ni Alhaji Adébísí ọmọ òfò wà ọlọ́pọ̀ òfò ọlọ́pọ̀ ìyá ọlọ́pọ̀ ìranù ọlọ́pọ̀ ọ̀tẹ̀ ibo lẹ
wà ní ìgbà tó mọ mẹ́ńtọ̀ tó bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní bojú gbogbo àwọn tí ò tà sí tó ń bojú wọn jẹ́. Aláàjì Adébísí ẹni ègbé kí ló dé tẹ́ ẹ gbé lọ sí ọ̀dọ̀ Oríyọmí torí ẹ̀kíní ó ṣe fóríyọmí ẹlẹ́ẹ̀kejì wọ́n gbé lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kíní wọ́n lọ gbé bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún ṣẹ̀ wọ́n tún lọ gbé bẹ́ẹ̀ Oríyọmí kò gbúdọ̀ gba ẹ̀bẹ̀ ọmọ àlè yìí náà. Ṣebí Aláàjì Adébísí wà lára àwọn tó ń lo fọ́nìtẹ̀kà gẹ̀ẹ́sì Oríyọmí náà. Ẹ fẹ́ ṣẹ̀sìn ẹ fẹ́ tí ẹ fẹ́ tẹ́ ṣé Sunday Adéyẹmọ Ìgbòho nǹkan tí ò bá yé yín kó máa yé yín bẹ́ẹ̀ kí fídíò ìkó dọ́dọ̀ yín. Ṣé rí mọ́ọ̀nà Aláàjì Adébísí ọlọ́pọ̀ òfò àti ìranù tó ń kó kiri tọ́jọ́ mẹ́tọ̀ ara wọn yìí ó wà lára àwọn tó ní kí fọ́nìtẹ̀kà bojú yín jẹ́ nígbà tó ń ṣe fún yín inú ẹ̀ ń dùn ó pàtẹ́wọ́. Ṣé first video tí fọ́nìtẹ̀kà ṣe kò rí ni kò gbọ́ kò sí láyé ńgbà yẹn ìgbà tó ti wá tẹ́fẹ̀ẹ́nú wọn tán ẹ̀ wá ń bọ̀ ara ló jọ máa pa yín papọ̀ ara ló máa pa yín papọ̀. Ó ṣá a gbọ́dọ̀ gbọ́ a fẹ́ rí a monitor everything and you know a fẹ́ rí fọ́nìtẹ̀kà ní sàkání yín láyé tí Jésù àfidé àti Babaládò àwọn méjèèjì yẹn ní àwọn ọmọ Ìbàdàn ní kí sọ fún yín Babaládò àti fọ́nìtẹ̀kà a gbọ́dọ̀ rí wọn pé àwọn kan wá pè yín wọ́n wá ẹ̀bẹ̀ wo àwọn tó fẹ́ wá bẹ̀ yín yẹn wọ́n sí láyé ńgbà tán bẹ̀rẹ̀ nígbà tó ń ṣorí burúkú náà láì ibo náà wọ́n wà lọ́run wọ́n ti kú wọ́n wà ní àjálẹ̀ wọ́n ṣe jí sáyé ìwọ tó bá wà bẹ́ẹ̀ tó rí ìgbà tí àwọn ọmọ àlè méjèèjì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bí olóbùkú náà láì fún Chief Igboho tó sọ̀rọ̀ ńgbà yẹn tí wọ́n wá bojú wọn jẹ́ nísìnyí táyé wọn ti wá fẹ́ rà tẹ wá ṣẹ̀ṣẹ̀ dìde tẹ wá fẹ́ máa ṣe ojú ayé service ara fẹ́ pa yín lẹ́yìn ṣé rí Aláàjì Adébísí ọlọ́pọ̀ òfò yìí àfihàn ìfàyín létí lórí elé kẹ́kọ́ rí burúkú lọ kẹ́kọ́ ṣì dànù kẹ́kọ́ ọ̀pọ̀ òfò dànù síbi tẹ máa kó sí àtọ̀tẹ̀tẹ̀ wálé ayé wá ṣe ìkànnì yín ṣe láìkì Ìgbòho ni PDP nìyẹn kó ṣì lọ APC ní Ìgbòho ẹ kó ṣì dànù tí ẹ bá tún try ẹ tá bá tún rí anybody nínú yín tó dá sí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ torí ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ Chief Sunday Igboho mo ṣí àlàyé fún wọn bàbá gan sọ wípé ọ̀rọ̀ yìí ti kọjá ọwọ́ wọn sìn àwọn ti jọ wọlé wọn ti láwọn ti dáríjì àbí àwa ọmọ Yorùbá ló kù tá wà ń bẹ̀ gbogbo àwọn olólùfẹ́ Ìgbòho ní ilé lókè òkun àwa la wá fi àsìkò yìí sọ wípé kò sí ìdáríjì fẹ́lẹ́ṣẹ̀ kò sí ìdáríjì fún fọ́nìtìǹkà kò sí ìdáríjì fún fọ́nìtìǹkà àyàfi tó bá ṣẹ̀sìn ó tí bẹ̀rẹ̀ sí o preview ni o I want you ó ti gbàgbé pé ó fi ra ìjì ó ní kó kú lọ kárùn lọ ni ẹ́ ó ló fẹ́ kú lórí màtá tó wà ńlẹ̀ ó ní ìwọ ni ẹbọ kàǹkà tán fi ń kagún láyà a ti fi ẹ́ jìn lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wọ́n ti fi ẹ́ palẹ̀ mọ́ campaign after election ló ń ṣe ó rò yí pé Ìgbòho jẹ́ Oríyọmí ara pa ẹ́ ó pa jọwọ́jọwọ́ etí ẹ̀ Aláàjì òfò ẹ̀ kó ṣì dànù ẹ̀yin tèmi ṣé mo jíṣẹ́ yín ṣé mo wíire èyí tó kù lọ́jọ́ tá bá ti stream live a finish ẹ̀ síbẹ̀ orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowé Kokoko ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi pé ètò yìí síta má sì gbàgbé láti drop comment ẹ̀ má mi like ẹ̀ ire o gbogbo gbàgbà kábítì.